Ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT. Ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Mo ní láti wá àdírẹ́sì ọ̀rọ̀ yìí torí nínú bó ṣe gbé wá fún mi kó má máa da ọ̀pọ̀lọpọ̀ ilé rú. Ọ̀rọ̀ pé family ń lọ sí holiday. Ṣé rí holiday tí mo lọ yìí ó jẹ́ kí n ó tún wọ́pọ̀ lójú mi wípé tá bá ní 100%, 70% holiday tí àwọn èèyàn máa ń lọ tí family máa ń lọ, obìnrin ló máa ń sábà initiate, obìnrin ló máa ń sábà sponsor ẹ̀. Ẹni kì í ṣàwò. Ẹ má tanra yín ẹ̀yin obìnrin. Ẹ má dẹ̀ jẹ́ kí nǹkan kó da ilé yín rú. Yàtọ̀ sí holiday tí ọkùnrin bá dìídì pè ẹ́ pé ìyàwó mi jẹ́ ká lọ holiday pẹ̀lú àwọn ọmọ and everything. Yes, gbà bẹ́ẹ̀ ẹ̀ ń lọ holiday ni. Bẹ́ẹ̀ ọkùnrin ò kí ń sábà fẹ́ lọ holiday pẹ̀lú àwọn ọmọ àti ìyàwó lọ́pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá ní time, tí wọ́n bá wà in a good state of mind. So ìwọ obìnrin tó bá fẹ́ lọ holiday òun láti níṣẹ́ lápá tó fi lè initiate tí wọ́n náà máa gbé nǹkan sílẹ̀ tí ọkùnrin náà máa fi nǹkan sílẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n máa wò pé ẹ jọ wà nínú ilé, ẹ ń ríra yín, ẹ náwó, ẹ tún kóra yín lọ sí ẹ tún jọ kóra yín lọ holiday. Why tẹ́yin ò ṣe lọ fúnra yín kóun náà lọ fún rẹ̀? Ọkùnrin fẹ́ lọ holiday, ó dẹ̀ fẹ́ ní amúgbálẹ́gbẹ̀ẹ́ òbò tó máa recharge okó ẹ̀, tó máa renew okó ẹ̀, tó máa rejuvenate okó ẹ̀. Irú holiday tọkùnrin fẹ́ lọ nìyẹn. But tí ọkùnrin tó bá ready láti lọ holiday, a sọ fún ẹ pé ẹ ń lọ, a kó gbogbo yín lọ. But tí ò bá ready tó ní kẹjọ lọ, ìwọ initiate ẹ̀. Ọ̀rọ̀ tó bá ti lówó lọ́wọ́ ní initiate kó gbé rẹ lọ holiday pẹ̀lú àwọn ọmọ ẹ̀. Tó bá dẹ̀ fẹ́ kó tẹ̀lé, tó bá fẹ́ kó tẹ̀lé yín, tó ti put ẹ̀ pé kinní kan, o ò ní jẹ́ holiday yẹn gùn bóyá bíi 3 days. Wà á dẹ̀ ní dáàdi wa ẹ jẹ́ ká lọ holiday, wà á initiate ẹ jọ lọ. But ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ọkùnrin máa ń prefer láti lọ holiday. Tó bá dẹ̀ ń lọ, wọ́n máa ti ń ná owó fàájì tẹ́ pé wọ́n á gbé òbò tuntun lọ. Àwọn òbò tó máa recharge okó wọn. Àwọn òbò ọmọ tó jẹ́ wípé a máa play tẹ́ntẹ́ lórí wọn. Àwọn òbò tó máa mú okó, tí àwọn ọmọ tó mú okó wọn mú dáadáa. Àwọn ọkùnrin bá fẹ́ lọ holiday kan lọ enjoy ara wọn ni. Because tẹ́ bá lè lọ holiday wo àtọkọ àtọmọ, the same thing tẹ́ ń ṣe, the same routine tẹ́ ń ṣe nínú ilé náà lẹ́ máa lọ ṣe níta. Lẹ́ ń lọ ṣe holiday. The only thing tó fi yàtọ̀ ni wípé ẹ máa jẹun ọ̀tọ̀, ẹ máa ṣe kíní ọ̀tọ̀. So tókùnrin bá fẹ́ lọ, òun ni kò jẹ́ kọkùnrin plan ẹ̀kẹ́ ìjọ lọ. Tó bá dẹ̀ mọ̀ wípé ó ti ń pẹ́jù fọkùnrin, ìwọ gẹ́gẹ́ bí obìnrin ó láti níṣẹ́ lápá, initiate ẹ̀ kẹjọ lọ. Bọ̀ wípé ó lọ ń jẹ́ kí ilé ẹ̀ dàrú, àbí torí èèyàn tó sọ fún mi ìyàwó ẹ̀ fi ń sọ̀rọ̀ fún gbogbo ẹgbẹ́ ẹ̀ máa ń mú ọ lọ holiday, kò ń ṣe by mouth. Ọ̀pọ̀lọpọ̀ holiday tẹ̀ ń rí yẹn, àwọn obìnrin ló initiate, àwọn obìnrin ló ń sponsor ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló ní the huge parts of the money tẹ́ pé ọkọ kọ̀ máa dá sí ni. Àwọn ọkùnrin yìí holiday tí wọ́n fẹ́ lọ, holiday tí wọ́n máa ní òbò tẹ́ pé ọkùnrin lè gba Calabar wọlé kí òbò tó ń bọ̀ wá bá wọn gba Benin àbí Cotonou wọlé wá bá wọn. Ìgbà míì òbò wọ́n ti lóbò ready made ní London, ìgbà míì wọ́n ti lóbò ready made ní Naija. Ẹ lè pa oko wọn tí wọn bá kí ń ṣe bẹ́ẹ̀, oko wọn máa kú. Afọkùnrin tó bá ti dàgbà, eléyìí ò ń ṣe pé bóyá ọkùnrin ò wà responsible. Eléyìí ò ń ṣe pé bóyá ń kọkùnrin ní kọkúkọ. Tí ọkùnrin ò bá ní girlfriend around ẹ, tó tún ìwọ náà, you think about it. Kò ní girlfriend around ẹ, òjò jáde, ẹ tún lọ holiday, ẹ tún jọ máa lọ sùn. The same òbò náà lẹjọ máa dó, bẹ́ẹ̀dì ló yàtọ̀. Àtóúnjẹ tẹ máa jẹ, àti room tẹ máa wà. The same òbò ni. Ìgbà tí ọkùnrin ẹ bá máa fi dé láti holiday, okó ẹ ò ní ṣiṣẹ́ tààrà mọ́. So ìwọ obìnrin tó bá nífẹ̀ẹ́ ara ẹ, tó bá fẹ́ lọ fi holiday fúnra rẹ̀ náà, initiate holiday kẹjọ lọ. Aláwọ̀ ọkọ kó lọ holiday on its own nígbà míì. Èmi láwọn tó máa ń ra Titanic K2 lọ́wọ́ mi, wọ́n láwọn ń lọ holiday. Wọ́n dẹ̀ máa mú dání, mo ti mọ̀ pé iṣẹ́ náà fẹ́ fi ṣe, kò sí tó kàn mí. Wọ́n ní láti ṣe. Torí pé tó bá lọ, ẹ̀yin wèrè nínú yín lè máa ní nǹkan oníkan kíkan, nǹkan wọn pé ká má wà faithful. Ṣé obìnrin náà lè ṣe? Lọ ṣe tó bá bí bàbá ńlá kú bàbá ẹ̀ rẹ̀. Tó bá lọ ṣe kò bí sexual urge ọkùnrin ó yàtọ̀ sí tobìnrin.
tó bá dẹ̀ mọ̀ kó fẹ́ ṣe equal right lọ ṣe ọmọ ò kí ń dáràn kó má kápẹ́ má kà obìnrin tàtọ̀ rìn ọkùnrin tàtọ̀ rìn ohun èèyàn kan láti lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ ẹ má gbàgbé pé okó ọkùnrin máa ń gùn ní ó lọ síta òbó obìnrin ò kí ń le débi pé ayé máa mọ̀ idọ̀ ló máa ń le idọ̀ ò dẹ̀ kí ń le tó bá rí okó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá fọwọ́ kan obìnrin tó fọwọ́ kan idọ̀ ló le bọ́ tí ọkùnrin bá rí fùrọ̀ tó dúró re àti ọmú tó dúró re okó ẹ̀ á le so ẹ̀yin ìyàwó ilé mélòó nínú yín ni ara yín sì ń le ọkọ yín tọkọ bá lọ sọ́lìdè ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n máa lọ fi ń rìn ní òní torí òbò tán bá níbi tó ti ń lọ yẹn tó ti mọ̀ pé òbò míì ń dúró de àwọn yẹn ọkàn wọn ti wà ń bẹ oko wọn ti ń le in fact 2 days kan tó lọ sọ́lìdè gan wọ́n á dó ẹ dáadáa torí nǹkan tí wọ́n ti ń rò lọ́kàn á máa jẹ́ kókó wọn le sílẹ̀ wọ́n á dó ẹ dáadáa gẹ́gẹ́ bí ìyàwó ilé ní tó mú mi wá sọ eléyìí ni pé obìnrin tó lọ fẹ́ máa sọ̀rọ̀ àlùfàǹṣá sọ́kọ ẹ̀ pé ọkọ wọn ò gbé òun lọ fọ́lìdè wọn náà initiate ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí mo rí àwọn náà gbéra wọn wá ọkọ wọn lè wá bá wọn fọwọ́ sí but ìwọ kọ́kọ́ sọ pé ò lọ holiday initiate níbi tá a ti wà níjọ́ yẹn àwọn míì tún ti ń book holiday next year lẹ̀ láwọn obìnrin kájọ wà so ìwọ náà initiate kọ́kọ́ bẹ́ẹ̀ dá sí bó má sọ pé kọ́kọ́ gbé ẹ lọ because ọ̀pọ̀lọpọ̀ ìgbà holiday tí wọ́n ń bá yín lọ ò kí ń pè wọn èyí tó bá máa pè wọn wọ́n á sọ fún yín pé àwọn ò lò ju 3-4 days lọ wọ́n á dẹ̀ bá yín lọ nítorí àwọn ọmọ kì í ṣe ẹ rí pé nígbà tẹ́ bá lọ nígbà míì mélòó lẹ ń dora yín tẹ́ bá lọ síbẹ̀ torí àwọn ọmọ ẹ fẹ́ mú àwọn ọmọ lọ́kọ́ lọ enjoy ní so ọkùnrin wọn ò ní fẹ́ lò ju 3-4 days lọ so holiday tí ọkùnrin máa ń gbádùn ní holiday tí ọkùnrin bá dá lọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà holiday tó máa ń dá lọ ni wọ́n á lọ club wọ́n á lọ sí club wọ́n á lọ sí strippers club tó máa ti fọwọ́ bu ìdí bu ọyàn bu òbò bu fùrọ̀ wọ́n á dó nǹkan tó yẹ kó wọ́n dó wọ́n á lọ síbi tó máa ti dóbò dáadáa tó máa ṣóúnjẹ fún wọn lẹ́nu tí wọ́n máa dóbò tán tó máa gbọ́mú sí wọn lẹ́nu tó máa dóbò tán tó máa jẹun tán tó máa gbọ́mú sí wọn lẹ́nu tó máa jẹun tán tó máa fòbò wọ́n máa fi òbò fi pa wọn lójú àwọn olùdé tọkùnrin máa ń gbádùn yẹn nígbà tí ọkùnrin bá dé ìwọ obìnrin take note time tí ọkùnrin bá dé láti olùdé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà oko wọn máa ń ṣiṣẹ́ better yàtọ̀ nítorí pé wọ́n ti lọ rí ní oko wọn experience yẹn ó ti wà nínú archive wọn nínú hard disk wọn gbogbo nǹkan tí wọ́n rí experience bọ́n ṣe dóbò bọ́n ṣe la tán lẹ̀ bọ́n ṣe mu òbò bọ́n ṣe fòbò jó torí ẹni tó wà lọ́lídé oríṣiríṣi síá ló máa ṣe ìwọ ìyàwó ò lè ṣe síá ò lè ṣe síá tí obìnrin máa ṣe fún ọkùnrin ó lè ṣe síá tí àwọn obìnrin ìta àwọn obìnrin tí ọkùnrin bá rí nínú holiday síá tó máa ṣe fún ọkùnrin ìwọ tó bá mú lọ nílé tó jẹ́ ìyàwó lé ó lè ṣerú síá yẹn ó lè ṣerú síá yẹn ṣé ọ̀pọ̀lọpọ̀ wa tá bá ti bímọ tẹ́ pé ṣèpù àǹkan ó lè ṣerú síá yẹn tí ọkùnrin bá lọ sí holiday tó bá dé ẹ rí wípé òbò ẹ máa ń okó ẹ máa ń ṣiṣẹ́ yàtọ̀ okó ẹ máa lọ gba agbára á rí ẹdó níwọ̀n oṣù 3 tó bá dé látọ̀lùdé wàá rí pé okó ẹ á sì máa pèsè dáadáa nínú ilé but tọkùnrin bá lọ sọlidé ní ọ̀pọ̀lọpọ̀ gbà tó jẹ́ pé ó tún lọ pẹ̀lú ẹ ń dóra yín àwọn ò kí ń like holiday yẹn wọ́n máa ń like ẹ nítorí ọmọ nínú wọn ń dùn ẹ má tanra yín torí wọ́n lọ náwó wọ́n ná time wọn ò rárá ná wọn ò ń like ẹ so my advice ni wípé tó bá fẹ́ lọ holiday tí máa plan ẹ kó dẹ̀ máa sọ fún dáàdì yín lẹ̀ kó ti initiate ẹ tó nígbà míì ó better kó jẹ́ kẹ́ ẹ bá fẹ́ lọ give àwọn ọmọ bóyá bíi 2-3 days tọkùnrin bá fẹ́ lọ holiday ẹ jẹ́ kí wọ́n dá lọ ẹ má jẹ́ kí yẹn kó dalé yín wípé gbogbo àwọn ẹgbẹ́ ń gbé ẹ lọ holiday ọkùnrin ò kí ń enjoy holiday tó bá dá lọ pẹ̀lú àwọn family ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n máa ń fẹ́ mú amúgbálẹ́gbẹ̀ẹ́ kan dání ara ẹni lẹ́kún àrẹ̀mọ̀tẹ́ tó máa gbé ọmú sí wọn rẹ̀ wọ́n tẹ́ tó máa fọwọ́ pa wọ́n lórí tí wọ́n máa gbàgbé gbogbo ìṣòro responsibility inú ilé náà gbogbo wàhálà wọ́n fẹ́ sanwó ilé sanwó school ọkùnrin máa ń fẹ́ take a break wọn ò dẹ̀ lè wà pẹ̀lú ẹ̀yin tẹ́ jẹ́ responsibility yẹn náà kí wọ́n sì ní break bíi pé wọ́n sì wà nínú problem yẹn ni ẹ̀yin tẹ́ ń bá ọkọ jà holiday
ẹ lọ ro dáadáa ẹ má jẹ́ lè yẹn ò dá lé yín rú ẹ lọ ṣe show fún mi o ẹ kó palẹ̀mọ́ ẹ kó ojú lọ́nà birthday mi 4th of September ẹ dẹ̀ kó ojú lọ́nà ìyá rere ẹ káàárọ̀.